ilé bàbá ó máa gbé ní ọjọ́ kan á ṣe orí burúkú wá sọ́dọ̀ mi Ọlọ́run bá gbàdúrà bó ṣe dàárọ̀ tí mò ń gbalẹ̀ ni bó ṣe gbé ẹsẹ̀ burúkú ẹsẹ̀ játijàti mo ní wá ń bí ó ti pé ó ti ṣe òní ló fi máa ṣàṣe mọ́ mo èrò omi lé lórí ni ẹ̀ pé níbí lónìí máa jẹ́ kó mọ̀ pé ó wà nílẹ̀bi yẹ̀pẹ̀. dáadáa ó wà nílẹ̀bi yẹ̀pẹ̀ ó wá kó fún tán pátápátá orí ẹ̀ ò pé ètò pẹ̀lú orí ẹ̀ ó ti sọnù ìwọ ní jagunjagun àbí ìwọ ló fẹ́ gbèjà gbogbo ara ilé àbí ìwọ lẹ́nu tiẹ̀ lé belebelebelebele ìwọ ló fẹ́ fara kásá ìwọ ló fẹ́ forí gbèpè kọ́lọ̀ má jẹ́ kó forí gbèpè kí ló ń ṣe ẹná kí ló ń jó ẹ lọ́wọ́ tó fi jólẹ̀ èmi ní sí ọ rí nígbà tó rí pé èèyàn ti sórí ibú fúnra rẹ̀ o tún wá lọ rè tọ ẹ wá ń domi léra yín lórí ẹ ń dé olùbọ̀ léra yín lórí sọ gbádùn sọ̀rọ̀ tó ń sàn sọ̀rọ̀ tó mórí pípé wá ni. èmi ti ẹ̀rọ pọ̀ ọmọ ẹja ni ọmọ omi ni mo ṣe rọ omi lé lórí pé kó di ẹja kí n mú àké kí n ṣáwèrè lórí dànù. wọ́n jẹ́rẹ̀ bẹ́ẹ̀ sọ́jọ́ a sì ń gé lọ́wọ́ ibọ̀ ká. Àríkẹ́ tí èèyàn bá ń wọ báyìí èyí ni mọ̀ pé dẹ̀ǹgẹ̀ gbóná nú ni ó tutù lẹ́yìn. ṣẹ́yìn gan wa kiri inú ayé ni. but gbogbo eré tó máa bá mi ṣe gan bí kẹ́mi ó pin ni. baálé mi ẹ̀yin náà mọ̀. ní ti mi ni pé èmi ò mẹ́rin tó ga bí irú rẹ báyìí o tó tún wá mi rè sí. mi gbọ́dọ̀ wọ́n mi rè ṣe àpò lẹ́nu ẹ̀ tèmi gbọ́dọ̀ yàtọ̀ sí tiwọn. You should know that. lórí pé pọ̀ lórí ẹ̀ ló fi ń dáná. gbọ́dọ̀ fi yọ sí tèmi. ẹ wọ ẹsẹ mi lọ ẹ wọ mi ò fẹ́ ẹ ṣọ́ra mi ò lẹ́gẹ̀ ẹ ṣọ́ra mi lọ́kọ̀ ẹ wọ mo tẹ̀ ń pọ́n yín lẹ́kọ̀ọ́ ni ẹ wọ ṣe ẹ sẹ́yìn kí ni ẹ sẹ́yìn jà yẹn pẹ̀lú tàbí mi ò fẹ́ mi ò lẹ́gẹ̀ ayé láì jẹ́ mi ò lẹ́gẹ̀. Abike, oh so wonderful. God is great. Ìyá Abike ńkọ́? Ó ń kọ́lé lọ́wọ́. Ìgbà wọn ṣe bẹ̀rẹ̀ ṣe bíríkìlà. Ìgbà tẹ́ sórí bú lọ bí tẹ́ lọ náà ni. Kí ni sí ọ tí fáwọn ọ̀rọ̀ àlùfáàṣẹ́ náà lẹ̀. So wonderful. Ìgbà wo ló lọ sílé fọganáísà? Tí mo sọ fún pé táyà mi kan jò ní. No, ìkan tí mo wò yìí ó jọ two and two bless. Kí ni yóò dàgbà tó báyìí kí n tó lọ? Kí lẹ̀ ń sọ? Eléyìí.